Orúkọ mi ni Ajínrere Ayọ̀dèjì Kékeré Jésù. Genesis 39:4. Bíbélì wípé Joseph sì rí ojú rere gbà lé ojú rẹ̀, ó sì sìn, ó sì fi ṣe olórí ilé rẹ̀. Gbogbo ibi tí ẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, lórúkọ Jésù kí ẹ lọ rí ojú rere gbà. Nínú oṣù May, lórúkọ Jésù, ojú rere kó bà lé yín. Gbogbo ẹ̀yin tó ti pẹ́ tí ayé ti kí yín kú oríire kẹ́yìn, lórúkọ Jésù, nínú oṣù May kí ayé kí yín kú oríire. Gbogbo ilé tí àdúrà yìí ń wọ̀, gbogbo ibi tí ẹ ti ń wo àdúrà yìí, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹkún ò ní wọbẹ̀. Gbogbo ilé tẹ́ ń fi àdúrà yìí ránṣẹ́ sí, ẹkún ò ní wọnú ilé náà. Gbogbo ibi tí ẹ ń fi àdúrà yìí wọ̀, lórúkọ Jésù, ìbànújẹ́ ò ní wọbẹ̀. Mo gbàdúrà, gbogbo ibi tí ẹ ti ń wò mí lọ́wọ́ báyìí, ẹ lọ rí ojú rere gbà. Mo pàṣẹ ojú rere sí orí iṣẹ́ yín, mo pàṣẹ ojú rere sí orí ẹ̀kọ́ yín, mo pàṣẹ ojú rere sí orí àwọn ọmọ yín, sí orí ọkọ yín, mo pàṣẹ ojú rere sí orí aya yín, sí orí ìdáwọlé yín nínú oṣù May. Lórúkọ Jésù, ohun gbogbo tí ṣe ti yín kó lọ rí ojú rere gbà. Tó bá ní àkọsílẹ̀ ikún kankan, àkọsílẹ̀ ibi kankan fún yín nínú oṣù yìí, lórúkọ Jésù, Olúwa kó fagilé. Torí ẹ ń wo ìpàdé lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ ń wo àdúrà yìí lọ́wọ́ báyìí. Torí ẹ fi ránṣẹ́, lórúkọ Jésù Kristi, ìdáwọ́lé yín lóṣù yìí kó lọ ráàánú gbà. Lórúkọ Jésù, ẹ ò ní so rere kan láṣetì. Kí ẹ tó kànkùn lóṣù yìí yóò sí fún yín. Kí ẹ tó béèrè, ẹ ó rí gbà. Àánú kó wá ayé yín rí. Bí ilẹ̀ ò bá ṣú, ilẹ̀ ò ní mọ́. Mo gbàdúrà, bí ilẹ̀ òní ti ń ṣú kí ó tó di ìwòyí àárọ̀ ọ̀la, lórúkọ Jésù, ìyanu yín yóò ti wọlé tọ̀ yín wá. Lórúkọ Jésù, ìyanu yóò ti wọlé tọ̀ yín wá. Nínú ilé tẹ́ ti ń wò mí, kí ìyanu ó wọbẹ̀. Dádì tó ń wò mí, ẹ gba ìyanu. Mọ́mì tó ń wò mí, ẹ gba ìyanu. Brothers and sisters tó ń wò mí, ẹ̀yin gangan ni ẹ gba ìyanu lóṣù yìí. Olúwa gbọ́ àdúrà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín.